ẹ̀sìn iṣẹ́ dé. فلا بد أن ترعى حقوق الولاية. ما شاء الله. فلا بد أن ترعى حقوق الولاية. ọ wàá sọ májẹ̀mú téèyàn fi joyè torí oyè ní májẹ̀mú. má ṣe yẹn ń sin ọlọ́run fúnra ẹ ti yẹn yín torí gbogbo ẹni tí ó bá joyè láyé yóò joyè lọ́dọ̀ ọlọ́run. bọ́lá ń bá rìwọ́ọ̀dù èèyàn tán yóò wá pé Jibril adé Jibril o mo yẹ yáàdín lónìí yáàdín ní àsìkò tó alájà wa Balkisu di yáàdín lónìí wá mo ti sọ fún ọ Jibril wá lọ sọ fún gbogbo màláíkà wọ́n ní mo sọ Balkisu di yáàdín ní mọ́sálásí báyìí wá lọ sí gbogbo inú atẹ́gùn lọ fẹ́ẹ́ pẹ̀ síbẹ̀ tọba kúrò ń bẹ̀ lọ́nu omi ẹni tí ò bá mi ni kó bọ̀ pé yàrá gbẹjájà yáàdín ni. La ilaha illallah. lọ fẹ́ sínú atẹ́gùn lọ fẹ́ sínú omi. إذا رمت أن ترقى bọ́lọ́mọ ẹgbẹ́ tí ò bá yẹ̀yàn lóye. ولاية ديننا. ọ̀fẹ́ joyè ẹ̀sìn àsìkò ẹ̀sìn tó ọ̀fẹ́ joyè ẹ̀sìn. فلا بد أن ترعى حقوق الولاية. ولا بد أن ترعى حقوق الولاية. bàbá àdínlẹ̀ yẹn gbọ́dọ̀ sọ ní jámájẹ̀mú ẹ̀sìn o ẹni tí ó bá joyè ọ̀pọ̀lọpọ̀ kàn ń joyè ní oyè pọ̀ njọ́ tán bá ti wá báyìí tán bá ti wé wọn láwà ní sàlámù aláìkùm wọ́n sì máa mọ̀ pé wàhálà ti dé sínú ayé wọn. فإيمان. torí lè ibi tán ti joyè yẹn iṣẹ́ dé tọ́lọ̀ ọlọ́run máa kọ́ àkọọ́lẹ̀ fún wọn lójoojúmọ́ bẹ́ẹ̀. فإيمان. máa ń sọ́lẹ̀. والإسلام من دين حقها. alákọ̀ọ́kọ́ ẹni tí ó joyè ẹ̀sìn ó gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run ọba gbọ́. فإيمان والإسلام. tọ́ba ti mọ̀ pé ìsìlámù ò bá dúró lọ́dọ̀ rẹ̀ yọ̀ǹda oyè ẹ̀sìn. من ضمن حقها. àfáà wa ń sọ fún mi pé ìyá wa aṣojú àdínì ìyá wa gbà alákòóso ó ní bíbí táwọn bá ti ń lọ nínú ẹ̀sìn nílọ wọ́n ní kì í padà gbogbo ara ló fi dó fẹ́ sí ẹni tí ó bá jọ yẹ ẹ̀sìn gbọ́dọ̀ tẹ́ sínú ẹ̀sìn. فالإيمان والإسلام من ضمن حقها. nínú májẹ̀mú oyè jíjẹ ni kéèyàn ní imán ọgbọ́dọ̀ gbọ́ Ọlọ́run ọba gbọ́ ọgbọ́dọ̀ kọ́ Ọlọ́run ọba ní máa panilẹ́rìn òní panilẹ́kún òní fúnni lóúnjẹ òní fífi pani òní fúnni lówó òní tani lọ́sí òní dààmú ẹni òní ṣèdàkùn fúnni òní ní ó pọ̀ òní ní ó kéré. imani yóò dúró kọ́lọ̀ ní gbogbo nǹkan bá ọba ti ní imani má jọ yọ lọ. والإسلام من ضمن حقها. gbogbo tí wàá jẹ́ kánúlì Islam gbọ́dọ̀ dúró fún ẹ ẹni tó bá fẹ́ joyè ẹ̀sìn gbọ́dọ̀ máa kírun àìjoyè ẹ̀sìn ká má lọ mọ́sálásí mọ́ bẹ́ẹ̀ bàbá àdín ni wọn. wọ́n ayọ́ ṣọ́ọ̀ṣì lọ. ìjọ tó bá wù mí máa lọ bẹ̀ náà bẹ́ẹ̀ mi bàbá àdín wọn sápọ̀lọ̀ ṣe nǹkan lẹ́yìn yìí. iṣẹ́ dé bàbá àdín ni gbọ́dọ̀ máa wá sílẹ̀kùn mọ́sálásí. lásùbà àtàwọn ò kọ́kọ́ gbọ́dọ̀ rí bàbá àdín ni. iṣẹ́ ńlá ni iṣẹ́ torí bàbá ti ń ṣe é nìyẹn lọ́wọ́ máa ṣe fáìlì kalẹ̀ bàbá àdín ni iṣẹ́ tó jẹ́ rẹ o masalasi bá bàjẹ́ bàbá àdínní kẹrin wájú ọlọ. wà á ìfọ̀kù máàlì súnmọ́ náà fúnṣulì dáyàtì. ẹ bá wí. wà á ìfọ̀kù máàlì súnmọ́ náà fúnṣulì dáyàtì. ìsìlámù gbọdọ̀ dúró àríkájọ ìsìlámù. bàbá àdínní gbogbo ohun tí bá jẹ́ olóyè ẹ̀sìn àrọ̀mọ̀dánà ní bọ̀ yìí o ẹ bẹ̀rẹ̀ ẹsẹ̀ mọ́sálásí. Imam báwo la ṣe máa ṣe ọ̀wé dé o báwo la ṣe ṣe abẹ́kùnrin àbí báwo la ti ṣe ọ̀rọ̀ kan pè ọkọ̀ ọ̀rọ̀ ojú òsínú sẹ́yìn o wọ́n ti gba sẹ́ńtọ̀ gbọ́dọ̀ ṣe ni. wà á ìfọ̀kù máàlì. ọmọ wa ná owó rẹ sẹ́sì. súnmọ́ náà fúnṣulì dáyàtì. bọ́ ọba ti ní mọ́mọ́ ná ọba tó ní pípọ̀ okò púpọ̀ wá. wà á ìfọ̀kù máàlì. súnmọ́ náà fúnṣulì dáyàtì. bọ́ ọba ti náwó lọ́ọ́ mọ́ nára ọ̀rọ̀ kí mo ti fún wọn lọ́wọ́ sí mẹ́ májẹ̀mú oyè Islam nìyẹn o. wà Islamu baytillahi. àfa àwọn adákùnjẹ jẹ́ ń yẹ bẹ̀ yẹn o ẹ bá ń gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. ẹ wo Sayyidina Abubakar Sayyidina Abubakar bàbá àdínní àkọ́kọ́ fún Islam oyè tẹ́yìn jẹ́ ilé Abubakar jẹ́ kana rafiqan lirrasul fil ghar wa kana nasiran lirrasul fi da'wa oyè gbogbo Abubakar jẹ́ oyè tó pọ̀.
wa kana musta'idan lid-din Abakere ni máa rán ẹ̀sìn lọ́wọ́ gbogbo ọ̀nà anabi wa ṣe tán tí ó ṣe ìjìra bàbá àdínì mo fẹ́ travel ilé àsìkò tó Ọlọ́run ní jáde kó Mẹ́kà bàbá àdínì níbi tó máa ti nọ lèmi náà lọ ó wá tẹ̀lé ànábì inú tó sì tó náà ní lọ́wọ́ jù láyé ìrìn àjò ni ọ̀ nara ọ̀ tún náwó bàbá àdínì wa gbéra ànábì gbéra ó wá pè ànábì ní ya Rasulullah rànkúmí táwa méjèèjì ó jọgùn mo ti ṣètò ẹ̀ kalẹ̀ mo ti náwó ẹ̀ kalẹ̀ ànábì ní bá rí bẹ́ẹ̀ yìí tó ń ṣe ni mọ́nà mi lọ́wọ́ ń bi eléyìí iṣẹ́ Ọlọ́run ni sanwó tiẹ̀ mi ní ó sanwó tèmi náà àyè bá ní gbé gbogbo ẹ̀ àwọn ajáde ó wá kó tí wọ́n mọ̀ ná lọ́nà sẹ́dá wà lọ ta gbogbo dúkìá tó ní gbogbo àwọn gíláàlù ẹ̀ pátá ó ta gbogbo ẹ̀ wá di owó yẹn dání àwọn èèyàn wà lọ ta bàbá rẹ̀ Abu Hafa orúkọ rẹ̀ ń jẹ́ Uthman àwọn lọ ta ló lóko pé ọmọ rẹ̀ Abubakiri kọ̀dìbá jẹ̀míyà gíláàlìkọ̀ gbogbo dúkìá yìí ló ti ta o wa kharaja biya ma rasul ó ti kó tẹ̀lé ànábì jáde o yòókù ànábì ni. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ yìí jó bàbá lára gbogbo dúkìá wa ebi ó pa fò sí ra bàbá yìí ó sì rí náà ó wá pè ọmọ Abubakar tí ń jẹ́ Abdullahi ayna abuk bàbá rẹ̀ ń kọ́ ó ní kharaja ma rasul àwọn ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀dá kùnjẹ́ mi yọ lérè ǹjẹ́ gbogbo dúkìá wa ǹjẹ́ lóòótọ́ ni ó ní bàbá mi ò sí bẹ́ẹ̀ gbogbo dúkìá tí bàbá mi ní ó ta gbogbo ẹ̀tẹ̀ pé kò sí lé mọ́ kí wọ́n lè bàjẹ́ ó wá ta ó wá fira góòlù tútù kódà góòlù tútù náà ń bẹ lẹ́ǹkùlé lé wa bàbá yìí wá ní ọmọ ó tú ọ̀bẹ́ ẹ̀ níbẹ̀ ni ó dà ọmọ yìí wá lọ kó búlọ́ọ̀kù sẹ́yìn pé góòlù tútù bíi búlọ́ọ̀kù lónìí ó wá káwọ òkúta rẹ̀gẹ̀dẹ̀ wá lódù ẹ̀sẹ̀ ńkùlé báwo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sáfúnni sọ fún yín àgbélẹ̀rọ̀ ọ̀tàkọ́ ìtàn tíra gidi ó wá kójọ ẹ̀sẹ̀ ńkùlé gẹ́lẹ́dẹ́ ó da sọ́ọ̀bù ó wá padà bàbá lè fẹ́ débẹ̀ ẹ̀kúlé ló wà ó kúkú bẹ̀ pé bàbá yìí ò rí náà bẹ́ẹ̀ ń fọwọ́ kan góòlù tútù àdómọ tútù náà òkúta tútù náà yóò tútù náà ni bàbá wa ní àwọn ọmọ mi débẹ̀ ṣùgbọ́n kò ní jẹ́ mi nìkan ọlọ́run mi àṣìṣì lọ́pẹ̀ wá sọ ma bẹ́ẹ̀ mi ò rí náà kí ọlọ́run mi ti jẹ́ jẹ̀mọ́ Allahu akbar. kọ́mọ wàá tẹ̀ mí àṣìṣì ó rí ti mẹ́mẹ́mẹ́ ọmọ yìí ní nǹkan dé ló bá pè bàbá tọ̀hún dé wọ́n wá ń bẹ̀ wọ́n ń lọ bí tí góòlù tútù wà wọ́n ń lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó kù díẹ̀ kan débẹ̀ Abdullahi sasẹ́yìn bàbá yóò wọ̀ mí ní èpè tó bá yóò mọ̀ bókúta ni mo kó jọ wọ́n débẹ̀ kan ọ̀rẹ́ bàbá tọ̀hún bá sí aṣọ báyìí lára òkúta gbogbo ẹ̀ sì ti gòdù. Allahu akbar. Allahu akbar. ọ̀rọ̀ tó wà nínú tíra ni kì í sọ̀rọ̀ orí sọ fẹ́ ṣe tèmi ni èmi náà ó ṣe tiẹ̀. wa in fakumali. ètò ọlọ́run lè fẹ́ kún lé àkúnlá kàjẹ́ tèmi kì í jẹ́ jẹ́. manafusil hidayati. kí ló wá jọ yín bẹ̀ sí. aminu billahi wa rasulihi. inú tó bá ti gba tiẹ̀ mẹ́jọ yẹn ń bẹ̀. wa anfiqu mimma ja'alakum mustakhlifina fi. ọlọ́run yẹn gbàgbé mi ọlọ́run ẹ̀sìn ìjà fún jíṣẹ́ yìí tí mo rán sí yín ìmáàmù yín náà aṣáájú tínú ni. wa anfiqu mimma ja'alakum mustakhlifina fi. ọlọ́run ní ẹ máa nánú nǹkan tí mo fi ṣe wọ́sínáìtì ẹ̀ ẹ̀yin ni wọ́sínáìtì ẹ̀ tẹ́ ẹ̀ máa sọ ẹ̀ rí pé inú tẹ́yìn sọ́jú láyé lówó tó yẹ pé bí táà ń gbé owó sí là ń gbẹ̀mí sí ni ẹ̀mí ò ní tèmọ́ bọ́ ẹ dákun ẹ̀ wo tó wà ẹlòmíín tún ibẹ̀ máa sàlátì fàlẹ́ Muhammad kó máa ṣe báyìí ńlọ sàlẹ̀ sàlẹ̀ lọ́kùnrin o ẹ wà rò pé bí kọ́ òun tó yẹ lọ sàlẹ̀ tinú ní kó wá gbẹ̀mí náà sí ẹja kó tó lè sọnù. wa anfiqu mimma ja'alakum mustakhlifina fi. فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. الله أكبر. والذين آمنوا منكم àwọn tí wọ́n gbà fẹ́ mi Ọlọ́run yín. وأنفقوا لهم. wọ́n gbà pé mi làwọn jòyè fún àwọn òjòyè fún aráàlú mọ́tálásí ayé yìí.
kí ló dúkọ́ bíyá sí náà. Aduamigba. Aduamigba kọ́ làwọn joyè fún Ọlọ́run tó l'Aduamigba làwọn joyè fún. Falladhina amanu minkum. ìmọ̀ ni wọ́n dúró bẹ́ẹ̀ pé mèmí ni wọ́n joyè fún. Wa anfaqu lahum ajrun kabir. Ọlọ́run lẹ́sẹ̀ tágbára wọn ò ní ká tágbára àrọ́mọdọ́mọ wọn ò ní ká mo ti pèsè ẹ̀ kalẹ̀ fún. Wa anfaqu lahum